mo kí yín ẹ káalẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ Èdùmàrè ọba yóò fèrè síṣẹ́ kó wa wá ìròyìn àṣálẹ́ la mú wá sétí ìgbọ́ yín láti kàn ní Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti àwọn aṣojú ilẹ̀ Amẹ́ríkà náà ni wọ́n ti ṣèpàdé pọ̀ lórí bí ètò ààbò ṣe yí dán nílẹ̀ Nàìjíríà. Àwọn aṣòfin lẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí lápá ẹkùn ìlà oòrùn gúúsù rọ ààrẹ Bọ́lá Tinubu láti yọ̀ǹda Nnamdi Kanu. Agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí rọ ikọ̀ Super Eagles láti bójútó àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ìtò pegedé fún ìfẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ yún AFCON tọdún 2025. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashar. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun náà ló jẹ́ pé wọ́n ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn aṣojú láti ilẹ̀ Amẹ́ríkà lórí tó ní ṣe pẹ̀lú ètò ààbò láti fòpin sí ìwà ìjínigbé àti onírúurú ìtàkùrọ̀gàn ilé ìtàn láwọn apá ibìkan ilẹ̀ Nàìjíríà, gẹ́gẹ́ bí agbẹnusọ fún ààrẹ ilẹ̀ yìí Báyọ̀ Ọ̀nànúgà bóyá kéde lóye filéde nínú àtẹ̀jáde kan lè tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ nílùú Àbújá. Ọ̀nànúgà sọ di mímọ̀ ìpínlẹ̀ Amẹ́ríkà òun náà ló ti jẹ́jẹ́ láti ṣe àtìlẹ́yìn àti ìkúnwọ́ tó lọ́rìn fún ilẹ̀ Nàìjíríà lójú náà láti mú ká ṣe jàjàbọ́ lọ́wọ́ ipò àkúrẹ̀tẹ̀ eléyìí tí ètò ààbò ilẹ̀ Nàìjíríà tó wà lọ́wọ́ báyìí láti já ilẹ̀ Nàìjíríà gbà lọ́wọ́ àwọn ajínigbé àtàwọn agbésùnmọ̀mí eléyìí tó ń domi àlàáfíà lóró ilẹ̀ Nàìjíríà. Òṣèlálàyé wípé ilẹ̀ Amẹ́ríkà òun náà ló jẹ́ pé wọ́n sọ nímọ̀ kan ti gbáradì báyò láti ṣe àtìlẹ́yìn nípa onírúurú àwọn nǹkan ìjà ogun àti àwọn nǹkan mìíràn eléyìí tí ilẹ̀ Nàìjíríà tí ó nílò àti bí wọ́n ṣe ṣe ètò àwọn amáyédẹrùn fún àwọn èèyàn tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n ti ṣọṣẹ́ fún àtàwọn tó fara káásá ní ẹkùn àárín gbùngbùn ilẹ̀ Nàìjíríà àtàwọn bòmíì ní gbogbo ibi tó mi àlàáfíà tó ti dàrú látàrí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí náà, gẹ́gẹ́ bí ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Amẹ́ríkà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe parapọ̀ báyìí láti ṣe àwọn àlàkalẹ̀ eléyìí tí wọ́n fi gùnlé bí ètò ààbò ilẹ̀ Nàìjíríà bí ó ṣe túbọ̀ jígìrì sí i. eléyìí náà ni ó tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ìpàdé láàrin àwọn aṣojú ilẹ̀ Amẹ́ríkà àti aṣojú ilẹ̀ Nàìjíríà eléyìí tí ẹni tó jẹ́ olùgbaninímọ̀ràn fún ìjọba ilẹ̀ Nàìjíríà lórí tó ní ṣe pẹ̀lú ètò ààbò Malam Nuhu Ribadu àti àwọn àgbọ̀jẹ̀ kan ìṣèjọba nílẹ̀ Amẹ́ríkà lórí tó ní ṣe pẹ̀lú ètò ààbò náà. Ẹni tí ó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Sínátọ̀ Godswill Akpabio òun náà ló ti tẹ́ pẹpẹ ìlànà àjọ eléyìí tó ń gbógun ti ìwà gbésùnmọ̀mí ilẹ̀ Nàìjíríà eléyìí ìlànà ọlọ́dún márùn-ún látọdún 2025 sí ọdún 2030 eléyìí tí ó fi ń jú ìlànà ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó fi fọ ilẹ̀ Nàìjíríà mọ́ tí ó sì já ilẹ̀ Nàìjíríà gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí àtàwọn alákatakítí, gẹ́gẹ́ bí Akpabio sọ di mímọ̀ lára àwọn àlàkalẹ̀ ọ̀hún eléyìí tó jẹ́ pé ìjọba tó fi ń wójútùú sí bí wọ́n ṣe fòpin sí ìwà ìgbésùnmọ̀mí tó sì dá àlàáfíà tó tòrò padà sílẹ̀ Nàìjíríà, gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún lẹ́nu tó sọ níwọ̀n pé fódìdí ọdún márùn-ún báyìí tí wọ́n bá ti gùn lé àwọn àlàkalẹ̀ ọ̀hún ó jẹ́ pé tó lórí tẹlẹ̀ múlẹ̀ wọ́n lè sun àsùnfọ̀fọ̀n ti fọ̀n tó sì jẹ́ pé ọkàn ó balẹ̀ kò ní sí ogún mi ò tẹ̀mí àbí sálà ṣùgbà ń bọ̀ lókè ń bọ̀ ń sálẹ̀ fún gbogbo àsìkò yìí àti lẹ́yìn ìgbà náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ wípé ètò ààbò ilẹ̀ bó ṣe rí lásìkò yìí òun náà ni ó ń jẹ́ pé ó ń fawọ́ aago ìṣèjọba àti ìdàgbàsókè ìjọba nílẹ̀ Nàìjíríà ó ń fa ọ̀rẹ́ sẹ́yìn báyìí náà ló ń kó àkúrẹ̀tẹ̀ bá ètò ẹ̀kọ́. òun náà ló tún lé àwọn olùdókòwò láti ilẹ̀ òkèèrè ó ń lé wọn sẹ́yìn tó sì tún sọ àwọn ìletò tó ń sọ wọ́n di àwòrán Akpabio ló sọ di mímọ̀ wípé ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Nàìjíríà òun náà ló jẹ́ pé wọ́n ṣe àkóyawọ́ ní agbọn ti ètò ààbò àti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àlàkalẹ̀ ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ìwà ìgbésùnmọ̀mí nílẹ̀ Nàìjíríà náà nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin. Gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima náà ni ó ti balẹ̀ bàgẹ́ sí ìlú Luanda ní orílẹ̀-èdè Angola tí ṣe olúlu ilẹ̀ ọ̀hún, gẹ́gẹ́ bí Shettima bó ṣe balẹ̀ bàgẹ́ sí ìlú ọ̀hún ní aago méjì ilẹ̀ Nàìjíríà lónìí. Shettima lẹ́ni tó ṣojú ààrẹ Bọ́lá Tinubu lẹ́yìn tí ó wọ́gi lé ìrìnàjò rẹ̀ eléyìí tó yẹ kó ṣe sílẹ̀ South Africa ní ọ̀sẹ̀ tó kọjá látàrí bí àwọn ajínigbé bí wọ́n ṣe jí àwọn èèyàn tí kò dín ní 300 níye eléyìí tó ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ ní àwọn ọ̀sẹ̀ tó kọjá sẹ́yìn, gẹ́gẹ́ bí ìpàdé ọ̀hún eléyìí tó dálé lórí ṣíṣe múdàgbàsókè
bá ètò ààbò àti àlàáfíà tó ń ti ìtẹ̀síwájú fún àwọn orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Angola àti alága fún àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ João Lourenço àti ààrẹ àjọ ìṣọ̀kan ilẹ̀ Yúróòpù ìyún Antonio Costa, gẹ́gẹ́ bí ìpàdé ọ̀hún eléyìí tó wáyé láàrin àjọ ìṣọ̀kan ilẹ̀ Yúróòpù tó ń ti àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀, eléyìí tó jẹ́ pé wọ́n ti ń ṣe ìdókòwò láàrin àjọ méjèèjì ọ̀hún báyìí, eléyìí tí ó ti tó bílíọ̀nù ọ̀rìnlé ní owó tó ìdókòwò eléyìí tí ó tó 310 owó bílíọ̀nù owó dọ́là ní ọdún 2024, tí iye àwọn ọjà eléyìí tí ilẹ̀ adúláwọ̀ tó rà lọ́wọ́ àwọn àjọ ìṣọ̀kan ilẹ̀ Yúróòpù tí ó sì jẹ́ 213 bílíọ̀nù owó dọ́là, nígbà tí àwọn ọjà eléyìí tí ilẹ̀ adúláwọ̀ eléyìí tí wọ́n tà sí àwọn orílẹ̀-èdè ní apá ilẹ̀ Yúróòpù tí ó sì ń tó 200 bílíọ̀nù owó dọ́là ó lé 9, gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ilẹ̀ yìí òun náà ni ó ti darapọ̀ mọ́ àwọn ojúgbà rẹ̀ tí wọ́n sì jọmọ ṣèpàdé ọ̀hún lẹ́yìn tí ó fi ilẹ̀ Johannesburg sílẹ̀ ní ìlú Johannesburg nílẹ̀ South Africa lánàá lọ́jọ́ ìsinmi. wáyé o, igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar òun náà ni ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC báyìí lójúlówó, gẹ́gẹ́ bí ó ti ṣe ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027, gẹ́gẹ́ bí Atiku Abubakar ṣe fílẹ̀ lójú ayélujára X rẹ̀ lónìí tí ó sì fi fọ́nrán àwòrán rẹ̀ léde o, tó sì kọ ọ̀rọ̀ kékeré sí pé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC lójúlówó. ní igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí ọ̀hún ló sì sọ di mímọ̀ lẹ́yìn tí ó kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ tó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú ADC eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti fi gba ipò lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. tí àbágbàgbọ́ ẹgbẹ́ òṣèlú ADC náà ni wọ́n fi lọ́lẹ̀ o nínú ọdún yìí látàrí mímúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027, tí wọ́n sì fi ẹni tí ó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Senator David Mark tó jẹ́ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún, nígbà tí mínísítà tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ abẹ́lé ilẹ̀ Nàìjíríà ọ̀gbẹ́ni Raufu Arẹ́gbẹ́ṣọlá tó sì jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú náà, nígbà tí mínísítà fún iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ eré ìdárayá ìyún Bọ́lájí Abdullahi tó sì tí ó jẹ́ akọ̀wé àpapọ̀ tó jẹ́ alukoro àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú náà. wáyé o, ẹgbẹ́ àwọn aṣòfin lápá ìlà oòrùn gúúsù ilẹ̀ Nàìjíríà náà ni wọ́n ti rọ ààrẹ Bọ́lá Tinubu láti jọ̀ọ́ jàre ṣíjú àánú wo adarí ikọ̀ eléyìí tó ń pè fún ìdásílẹ̀ lómìnira Biafra Nnamdi Kanu, gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ àwọn aṣòfin láti apá ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí náà bí wọ́n sì ṣe pàdé kan nílẹ̀gbìmọ̀ aṣòfin ilẹ̀ Nàìjíríà tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ pé kó jọ̀ọ́ jàre kó ṣíjú àánú wo Kanu kí wọ́n sì yọ̀ǹda rẹ̀. wọ́n ní torí pé bí Kanu ṣe wà ní àhámọ́ yìí ó lè ṣokùnfà kí ètò ààbò kó túbọ̀ mẹ́hẹ̀ sí o lápá ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí ọ̀hún. àwọn aṣòfin náà wọ́n sọ di mímọ̀ pé bí Mazi Kanu bí ó ti ṣe wà ní àhámọ́ òun náà ni ó tún pa kún bí ètò ààbò àti sálàsúgbàlẹ̀ tó ṣẹlẹ̀ ní ẹkùn ọ̀hún kí ó túbọ̀ mọ́ pọ̀ sí o. tí àbágbàgbé Kanu òun náà ni ẹlẹ́jọ́ tó ga jù nílùú Àbújá o tó rán lọ sí ẹ̀wọ̀n gbére látàrí pé 5 nínú ẹ̀sùn 7 nípa ẹ̀sùn ìdójújọba bolẹ̀ àti ìwà ìgbésùmọ̀mí tí wọ́n fi kàn án òun náà ni ó jẹ̀bi rẹ̀ tí ilé ẹjọ́ sì dá ẹ̀wọ̀n gbére fún un. ìròyìn àṣálẹ́ lẹ ṣì ń gbọ́ láti kàn ní Sun City FM lábala kejì ìròyìn lẹ́tí gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn amúlùdùn àti ìròyìn ìdárayá ẹ má ì kúrò à ń padà bọ̀. mo kí yẹn káàbọ̀ padà. ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú rìn láti ilẹ̀ òkèèrè. iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ Israel náà ni wọ́n ti kéde báyìí o wípé wọ́n ti yọ àwọn ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ológun 3 wọ́n ti yọ wọ́n iṣẹ́ báyìí lẹ́yìn bí wọn ò ṣe láǹfààní láti dènà ìṣẹ̀lẹ̀ àkọlù tó wáyé látọwọ́ ẹgbẹ́gun Hamas sí ilẹ̀ ọ̀hún lọ́dún 2023 tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ àkọlù bẹ́ẹ̀ òun náà ló jẹ́ ilé tó burú jáì jù nínú ìtàn ilẹ̀ ọ̀hún. gẹ́gẹ́ bí adarí àgbà fún iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ ọ̀hún ìyún Ẹ̀yà Zamir gẹ́gẹ́ bó ṣe fi léde o nínú àtẹ̀jáde kan lè tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ tó sì fi orúkọ àwọn ọ̀gágun àti àwọn tó pọ̀ lé tí wọ́n tó 7 àti àwọn tí ó jẹ́ adarí láwọn ẹkùn iléeṣẹ́ ọmọ ogun kọ̀ọ̀kan eléyìí tí wọ́n fi léde wípé wọ́n ti yọ kúrò níṣẹ́ náà. tí àbá gbàgbé ìṣẹ̀lẹ̀ àkọlù ọ̀hún òun náà ló wá nínú oṣù keje lọ́dún 2023
gẹ́gẹ́ bí olóòtú ìjọba ilẹ̀ Israel Benjamin Netanyahu sọdímọ̀ wípé bí àwọn adarí iléeṣẹ́ ológun ọ̀hún lásìkò ìgbà náà bí wọ́n ṣe kùnà òun náà ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ àkọlù eléyìí tó ṣẹlẹ̀ lásìkò náà. Lákòótán ìròyìn aré ìdárayá, agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Peter Ije ní ó ti gba ikọ̀ Super Eagles ilẹ̀ Nàìjíríà lámọ̀ràn láti bójútó ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ yún AFCON tọdún 2025 látàrí bí lẹ́yìn bí wọ́n ṣiṣẹ́ kùnà láti yan yọ láti pegedé fún ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026. Ije ló sọ di mímọ̀ lójú ìpalùjára X rẹ̀ wípé kí àwọn agbábọ́ọ̀lù ọ̀hún kí wọ́n mọ̀ rírọ̀ rárá wípé àwọn ti já kúrò nínú ife ẹ̀yẹ ti àgbáyé tọdún 2026. Ọgbà bẹ́ẹ̀ náà ló rọ Eric Chelle láti lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù ọ̀hún láti má jẹ́ kí ìbànújẹ́ pé wọ́n pegedé fún ife ẹ̀yẹ ti ilẹ̀ ti àgbáyé láti má jẹ́ kó kó ipò akúrẹ̀tẹ̀ bá wọn nínú ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ tọdún 2025 kan rí dájú pé lásìkò yìí wọ́n gbé ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ ọ̀hún wọ́n gbé wá sílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ikọ̀ Super Eagles léyìí tí wọ́n ìpín sí pẹ̀lú ikọ̀ Tunisia, Uganda, Tanzania eléyìí tí wọ́n sì gba ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó jẹ́ ìṣíde ní pẹ̀lú ikọ̀ Tanzania ní Fez ní ọjọ́ ìṣẹ́gun tó jẹ́ ọjọ́ 23 nínú oṣù kejìlá tí a wà yìí tí a bá gbàgbé. Ikọ̀ Super Eagles Nàìjíríà náà ló pàdánù pẹ̀lú àmì ayò 4-3 ní abala goliwomi gbá sí ọ pẹ̀lú láti ìgbà tí wọ́n wà kó pẹ̀lú ikọ̀ DR Congo nínú ìpele eléyìí tó jẹ́ àṣekágbá eléyìí tí wọ́n fi pegedé fún ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026. Pẹ̀lú ìròyìn aré ìdárayá òní àmọ́ akọ̀ròyìn ìṣẹ̀lẹ̀ tó ní gúnlẹ̀ láti kàn ní Sun City FM tó bá ní ohun tó ń ṣẹlẹ̀ láì gbé tẹfẹ́ bùn àgbẹ̀ ilé ipò wá tàbí fi àtẹ̀jíṣẹ́ sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08180983814. Bùkọ́lá Akínrìnmọ́lá lólótù ròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jọ ṣiṣẹ́ pọ̀ kúròyìn náà jọ Sodiq Bashar ló mú wá sétí gbọ̀yìn ẹ̀ṣinṣin bí ẹ ṣe ń gbọ́ wá.